Òní o, ọ̀rọ̀ dáríjì ni mo gbé á. Mo dẹ̀ dúró sórí orin Dáfídì orí kejìléní ọgbọ̀n ẹsẹ̀ ìkẹrùn. Kí mi ti lọ sínú ìdáríjì ni. Káwọn tí a sọ nípa ìdáríjì láàrin ṣẹ̀ṣẹ̀, láì sí pé mo ṣẹ̀ ọ́, máa hàn dédé yàbọ̀ bá ọ. Kí mi wí jàre àbá dáríjì mi, jàre èyí móríjì mi, ìwọ ọmọdé ṣẹ̀nú mi dáríjì mi. Ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ á lẹ́yìn èyí ni ọ̀nìkẹ́ wá ọ̀dáríjì ni ajakun yí padà nínú ọkàn rẹ̀ wí akáìbé òṣìnà ni ẹ̀ṣẹ̀ ni. Ajakun á yí padà. Ògbẹ́ lédè ayé ò béèrè fún ọ̀dáríjì. Mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀, ṣé ìwọ wá ọ̀dáríjì lórí ẹ̀ṣẹ̀ kan nínú ayé rẹ̀? Torí rámú yìí béèrè pé ẹ̀ṣẹ̀ mélòó sọ̀ nìyẹn á ṣẹ̀ ká mú de ọ̀tá Ọlọ́run. Ẹ yọ ẹ̀ṣẹ̀ kan ṣoṣo kẹ́ ẹ̀ṣẹ̀ débù gan kẹ́ ó mú ọkà oyè láti jẹ́ ẹlẹ́ṣẹ̀ ó dẹ̀ yóò gbé ọ lọ sí ọ̀run àpáàdì. Kọ́ bá wo ọ̀sẹ̀ bíbélì mọ̀ wí ń ṣe òdámọ̀ ẹ̀ṣẹ̀ ń sí ìwọ Ọlọ́run ń dẹ̀ jẹ́ ọ àríṣe déédéé ń jẹ́ ọ ẹ̀ṣẹ̀ ń jẹ́ ọ òwà ọbí ló wájú rẹ̀ èsì nǹkan pamọ́ lébẹ̀ ó rí ké sọ́lọ́run wí òun fẹ́ ọ̀dáríjì pọ̀ tí arú dáríjì lítẹ̀ rẹ̀ wọkọ̀ gan káípá òun kò ṣe ni òun ọ̀bá mo ṣe é ṣùgbọ́n àyídáyídà ń kọ́ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ní wèé rákẹ́lẹ́gbẹ̀ rẹ̀ wèé hàn ní tì ọ́ sí ibùṣẹ́ kan yàn ni wèé hàn ní tì ọ́ sí kọjọ́ ọ̀chẹ̀ sí Ọlọ́run ṣe bá ọ̀ní òun ṣe òdámọ̀ ẹ̀ṣẹ̀ òun ìwò òun lè ṣẹ́ yẹ ẹ̀ṣọ́ ni kọ́ ni ọ̀ní bá wá ọ̀dáríjì ẹ̀ṣẹ̀ ó gbọ́dọ̀ kọ́kọ́ gbàwé ẹlẹ́ṣẹ̀ nù ẹ̀yà ó dẹ̀ gbọ́dọ̀ gbà wí òun nílò dáríjì ó dẹ̀ gbọ́dọ̀ gbà wí òun yóò múra òun kúrò nínú ẹ̀ṣẹ̀ ni ó gbọ́dọ̀ jẹ́ ó gbọ́dọ̀ mọ̀ wí Jésù Kristi Olúwa òun níkú kọ́ mẹ́jẹ̀ rẹ̀ rúbọ fún òwẹ̀nùmọ́ ọmọnìyàn. Ọ̀dáríjì jẹ́ ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run. Wọn náà yà ó Dáníẹ́lì orí kẹsìn ẹsẹ̀ kẹsìn. Ọ̀dáríjì ó jẹ́ ọkọ̀ jẹ́ pé Jésù ní mọ̀ọ́mọ̀ mú ta á lọ́rẹ ń ṣe àpọ́stélì orí kẹrin ẹsẹ̀ kọkànléní ọgbọ̀n. Ọ̀dáríjì ó wá sáyé nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi kan ta sílẹ̀. Ọ̀dáríjì ó ní kété àǹfààní ìbùkún Ọlọ́run orí ọ̀fẹ́ Ọlọ́run kó mú gbàlà sínú ayé ọ̀nìyàn. Ọ̀dáríjì jẹ́ ohun ọ̀fẹ́ ó jẹ́ nǹkan jẹ́ pé ọ̀nìyàn rí gbà nípasẹ̀ orí ọ̀fẹ́ ní Éfésù orí kejì kó bá wọ ẹsẹ̀ kẹrin kó wọ ẹsẹ̀ kẹjọ àti ẹsẹ̀ kẹsàn. Èṣe ó ká mú gbà ó ṣiṣẹ́ra ká mú gbà ó oríire ọ̀fẹ́ ni. Ọ̀dáríjì ó kó oríṣiríṣi kété ó kó papọ̀ ó dẹ̀ pa ẹ̀ṣẹ̀ rẹ́. Ọ̀dáríjì náà ṣèlérí kó kété rákọ bá ti jẹ́ ọ ẹ̀ṣẹ̀ rán nínú Jòhánù kínní orí kínní ẹsẹ̀ kẹsìn ìka bá jẹ́ ẹ̀ṣẹ̀ ra ọlọ́títọ́ àti olódodo ní ọ̀hún Ọlọ́run láti dárí ẹ̀ṣẹ̀ ra láti dáríjì. Ọ̀dáríjì ó dúró bámúbámú o fún kété rákọ bá ti gbà kó lè gbàgbọ́ nínú Kristi Jésù wí òun ni olùgbàlà kó yọ̀ dárí ẹ̀ṣẹ̀ rán jìn ọ́. Èsì nǹkan tí a ṣẹ̀ṣẹ̀ rẹ láhùn ọ lọ sọ́run àpáàdì kó bá ti mú ronú pìwàdà kó dẹ̀ gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó olùgbàlà rẹ̀ gbogbo ẹ̀ ní wàá rí ọ̀dáríjì wàá dán gbàlà. Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà káríbi dé sílé ìjọba Ọlọ́run.